bá ní ọ̀dà náà àwa kọ́lá àdèlé à ń lọ sí Àgídìgbò lọ́dọ̀ Alhaji Oriyomi. ẹ dúró àwọn tó àwọn yẹn tó kó ọmọ yẹn dà ọmọ yẹn ń kọ́. a ti pé a ti wá. ó ti sá lọ. Alhaji. ó ń dà. ìkànnì ọmọ tó bọ́ sí lọ́wọ́ ni Àmínà Ẹ̀míọlá ó ń gbé ní Adébáyọ̀ street Adó Èkìtì ó sì tún lẹ́gbọ̀n kan. ọmọ tó kówó sá lọ. ọmọ tó wó ń bẹ lọ́wọ́ rẹ̀ lẹ́rìí yìí o ọmọ Nàìjíríà. àbíkẹ́ bàbá yín. àbíkẹ́ bàbá wa ni kò mọ́ bá mi àfi tá a bá fi fọ́tò bàbá mi hàn lókù. ìyá rẹ̀ ńkọ́. ìyá rẹ̀ jẹ́rìí Alhaji ẹ má jẹ́ ìgbà yìí lásìkò lọ́ba ní òun ò lè wọ mọ́tò wá tó ń bá fẹ́ wá gbà wọ́n bá wa pè l'Àgídìgbò pé pílẹ̀nì ni òun máa gbà wá. láti ibo. Adó Èkìtì. ṣe DNA test àwọn ọmọ bàbá yín ti. àwọn tá a ṣe bọ̀ Alhaji àwọn tá a ṣe DNA wọn ọ̀pọ̀ DNA test. irú ọmọ tí ọmọ ẹbí mọ́pọ̀ ọmọ bíbí kú mi gbà mí o. bẹ́ẹ̀ni. irú ọmọ yìí lásìkò ìgbà tí bàbá bí gan 20 number 27 ni àbí. bẹ́ẹ̀ni sà. number 27 ni. bẹ́ẹ̀ni sà. nígbà tó yálẹ́ lọ́wọ́ nílé tó wọ́n sùn Ìbàdàn. kò ní. pé ká gbé hòtẹ́ẹ̀lì fóònù ni. ẹ sì sọ pé bàbá yín. Alhaji fíìmù ń bẹ tó pọ̀ o. again and again. Abasi Ẹ̀míọlá Abasi Karim Ọláyẹmí ó lè mí sọlé onípínwó rádaràda. Abasi ẹ bá ń jù sí orí atẹ́gùn. Alhaji ó níyàwó méjì àkọ́bí ìyàwó kejì rẹ̀. eléyìí tún gbẹnu tán o ẹ̀yin èèyàn èèmọ̀ lukutu pẹ́bẹ́ǹpẹ̀bẹ́ mẹ́wàá máa ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ẹ wò ó ìyá àmà ló ké gbàjáre o wá sọ́dọ̀ Alhaji Dr. Oriyomi Hamzat wípé ọmọ mẹ́ta lòun bí fọ́kọ òun o ó ní àmọ́ rògbòdìyàn kan bẹ́ sílẹ̀ láàrin wọn wípé ọkọ òun fọwọ́ mú àwọn ọkùnrin méjèèjì tí ń bẹnu àwọn ọmọ mẹ́ta táwọn jọ bí bẹ́ẹ̀ sì ni eléyìí tó jóbìnrin pé òun mú dání òun kú ọ̀lọ́dẹ ọkọ òun tóun pé oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ó ní àmọ́ o pé ọmọ méjì tí ń bẹ lọ́wọ́ ọkọ òun ó ti sọ̀kan nùnú wọn o bó o ló ṣe jẹ́ bó o ló ṣe ṣẹlẹ̀ dákọ̀dábọ̀ ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn o wọ́n lọ́mọ sọnù sọ́mọ sọnù ni àbí wọ́n fi jó oògùn àbí wọ́n ṣiṣẹ́ ọ̀la ẹ súnmọ́ bí gbogbo abiyamọ ayé ẹ tún wá kẹ́kọ̀ọ́ ẹ kọ́ gbọ́nú fọ́nrán eléyìí tí mo mú wáyé kẹ́ máa bá mi kọ́mẹ́ǹtì kẹ́ máa láìkẹ́ sì máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n Ògúnbáyọ̀ Ọláyíwọlá lórúkọ ọkọ o tí wọ́n sọ wípé ó sọmọ nù bó o ló ṣe ṣe wọ́n lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ kẹ́ obìnrin Ọlásùnbọ̀ gbọ́dọ̀ ẹ̀ gangan ni ó lọ já àwọn ọmọ méjèèjì yìí sí o ní Ẹ̀búgbó lókè Ìfẹ́ wọ́n níbẹ̀ gangan ló já ọmọ yìí sí o ká tó ṣẹ́jú pẹ́ Ọlásùnbọ̀ sọ wípé ọmọ kan ti sọnù o nínú àwọn ọmọ méjèèjì tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ láì ṣe wúrẹ́ láì ṣàgbò bó o lọ mọ́kàn ṣàìdédé sọnù báwọn àwọn ọmọ títí ẹ ò sì sọnù o ọmọ ọlọ́mọ tí wọ́n kó sọ́dọ̀ ẹ ló sọnù bó o lọ ṣe ṣe kí lóhun tó ṣe fọ́mọ yìí gbogbo ẹ̀ pátálẹ̀ láǹfààní láti gbọ́wọ́ ẹ̀yìn èèyàn lórí ètò ilé tí mo mú wá fún yín lónìí ẹ bá ń kọ́mẹ̀ntì kẹ́ máa láì kẹ́sì máa pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dé ìnàpẹ́nu ẹ jẹ́ sáré gbé fọ́nrán ìwọlé kẹ́ wá gbọ́ kùnkùndú ọ̀rọ̀ eléyìí tí mo mú wá fún yín lónìí ẹ má yí kú ọ̀nbẹ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mò ń bọ̀ náà. Yes ma. ẹ kálẹ́ ọmọ Nàìjíríà. ẹ sún mọ́ ẹgbẹ́nu sí dáadáa kẹ́ sọ̀rọ̀ sókè. ẹ kálẹ́ ọmọ Nàìjíríà. orúkọ yín mà. orúkọ mi ni ìyá àmà. ìyá àmà. bẹ́ẹ̀ni. láti Èkó. láti Èkó. bẹ́ẹ̀ni. níbo lẹ́kọ̀ọ́. Àkútè. Àkútè kí ló ṣẹlẹ̀ àmà rí lórí ètò Kókórò Alátẹ. ẹ̀gbọ́n bàbá ọmọ mi ló kó àwọn ọmọ méjì lọ. ẹ̀gbọ́n bàbá ọmọ yín. bẹ́ẹ̀ni. ó kó àwọn ọmọ yín méjì lọ. bẹ́ẹ̀ni sà. ọba ọmọ tí ń gangan kọ́. mo ti kúrò lọ́dọ̀ bàbá wọn. mo fẹ́ kó àwọn ọmọ yẹn lọ ó ní rárá mi gbọ́dọ̀ kó àwọn ọmọ yẹn lọ ọmọ mẹ́ta ni mo bí fún. ta ló sọ bẹ́ẹ̀. bàbá ẹ̀. ìyẹn ọkọ yín gangan tẹ́ bímọ fún. nígbà tó lù mí àdúfẹ́ ìpani tí ọmọ lé mi kiri àdúgbò tí wọ́n mọ tójú bọ yàrá kí tí wọ́n tilẹ̀kùn mọ́ mi ni mo fi sá kúrò bẹ́ẹ̀ pé èmi fẹ́ bọ́ ó ṣàfi agídí gba ọmọ méjì yẹn tọ́jọ́kùnrin ó gbà lọ́wọ́ mi mo dẹ̀ ń lọ máa ń wo àwọn ọmọ yẹn nígbà tí mo máa padà lọ àwọn ọmọ dà ó ní ó lọ bá àwọn àǹtí ẹ̀ lo ọlùdé níjẹ̀bù ọmọ Ìbàdàn lèmi Ìjẹ̀bú ni bàbá wọn ok ìgbà wo làwọn ọmọ yẹn máa dé nígbà táwọn ọmọ wọlé ó ní wọn ti dé màá tún pè lórí fóònù ìgbà wo ló máa dé nígbà tó yá ó ní àǹtí òun ti ní kán máa lọ sí skul bẹ̀ ok fún mi ní nọ́mbà bíi tí àwọn ọmọ wà kí n wá wọn lọ ó ní kò sí nọ́mbà lọ́wọ́ ẹ̀ èmi àtàwọn àǹtí mi àti fámìlì mi ṣáà ń dààmú lórí àwọn ọmọ yẹn aṣáà máa yí wa báyìí bẹ́ẹ̀ tí nígbà tó di bí inú oṣù kẹsàn-án ọdún yìí mo kàn rí tí kọ́ọ̀lù wọlé ni wọ́n bá pè mí àwọn ará àdúgbò wọn bá pè mí pé kí n jọ̀ọ́ kí n ṣàánú bàbá àmà
kí má jẹ́ kí n ro ti àwọn ọmọ tó ti wà láàrin wa kí ló ṣẹlẹ̀ ẹ ṣàlàyé fún mi ẹ bá ní bàbá màsíìkì kí ló wá kàn mí ṣé kò ní ẹbí ni ọkọ ọmọ méjì sọ́dọ̀ kò jẹ́ kí n rí àwọn ọmọ ṣébi mo fa àìsàn ṣe ni wọ́n ṣàbẹ̀ mí pé kí n jọ pé ìmá gan wà níbí mo bá ní ìmá wà níbí kẹ̀ ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá ń gbé fún ìmá ọmọ yẹn gan ni mo fẹ́ gbóhùn ẹ̀ wọ́n ṣàgbé fóònù fọmọ ọmọ àbúrò ẹ̀ ń kọ́ ó bá ní girama ti mú lọ sí Àbújá báwo wọ́n mú ọmọ méjì lọ wọ́n mú kan lọ Àbújá wọ́n dá kan padà ọmọ yẹn ṣàní nígbà tá a bá ṣàríra òun á máa ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó dé di Sunday tó tẹ̀lé mo gba ọ̀dọ̀ wọn lọ ọyá mo dé kí ni nǹkan tó ṣẹlẹ̀ mi àtàwọn àǹtí mi ọmọ bá ní tí dáàdì òun bá ti sọ̀rọ̀ òun náà máa sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ bàbá ti bọ́ síta ọmọ wa sọ tó bá ṣẹlẹ̀ fún wa ọmọ bá ní nǹkan tó ṣẹlẹ̀ láti bíi 2021 làwọn ti ń wá Daniel ìyá àbúrò ẹ̀ 2021 lẹ ti ń wá ọmọ táwa dẹ́ ń pè tí bàbá yín tí ò sọ anything fún wa bá a ṣe ní ọjà fún wa ní fóònù ká pé ẹ̀gbẹ́ ẹ̀ bá a ṣe ní kó fún wa fóònù báyìí ó bá dìde ó fẹ́ máa sá lọ. ìyẹn ọkọ bàbá ọmọ yín bẹ́ẹ̀ ni sà bó ṣe fẹ́ máa sá lọ aláàjì tọ́jú ọkọ àǹtí mi ní bá ra mú pé ò lè sá lọ àfi kó mú nọ́mbà yẹn jáde nọ́mbà tá a ti ń bẹ̀rẹ̀ láti yọ ọdún yìí àṣọ wà lórí fóònù ẹ̀ tí ò fẹ́ fún wa wọ́n ṣá lọ fóònù yẹn gbà ní ọwọ́ ẹ̀ abágbé fáwọn ọmọ ọyá kí náà fi store nọ́mbà ó yẹ máa wá jáde bàṣà ṣe tẹ gbogbo nọ́mbà tó wà lórí fóònù tó jẹ́ nọ́mbà àǹtí ẹ̀ àwa pé gbogbo nọ́mbà tó wà fóònù tó wà ládùúgbò ìlà fi pé nọ́mbà àǹtí yẹn kò gbé ìní fi ní kí n wá sí Àgídìgbò. rántí pé báyìí. bẹ́ẹ̀ ni nígbà tí mo dé bí wọ́n tún pe àǹtí yẹn náà síbẹ̀ náà kò gbé kọ́ọ̀lù wọn. wọ́n ní kí n wá gba lẹ́tà wọ́n lò ó lọ wọ́n ní kí n wá gba lẹ́tà àwa mú lẹ́tà lọ sí Jẹ̀bú ọmọ obìnrin tá a bá wọ́n ń pè yẹn ní ìyá àbèjì aṣáájú bẹ́ẹ̀ ni wọ́n ní ká fún ìyá ní lẹ́tà kò fẹ́ gbà ṣùgbọ́n àǹtí mi tó tẹ̀lé ó ní àfikán gba lẹ́tà ó bá ní kó ń pe ìyá òun l'Àbújá ó ṣàpè ìyá bọ́kọ àǹtí mi sọ̀rọ̀ kò mọ̀ pọ́kọ àǹtí mi ní òtò rẹ́rù bà bóyá oró pọ̀lọ́pàá la mú wá nígbà tán wọ́n ṣàbá àǹtí ìyá ẹ̀ sọ̀rọ̀ l'Àbújá ó bá ní kán gbé fún ọmọ òun padà kọ́mọ yẹn gba lẹ́tà yẹn. ìyá ti kú ìyá ti wà l'Àbújá. ìyá lọ sọ lọ́jọ́jọ́ ọmọ tiẹ̀ l'Àbújá ok wọ́n wá ní ká pàdé lọ́ndì 5 bí ọ̀ndì 5 ìyá wá bí ní 12 kí 12 tó lù mo ti dé mo ṣáà lọ bá àwọn èèyàn. ìyá ò sáà wà lédè kan o. kí ló kọ màmá. ìyá ẹ̀bùndínà Emmanuel Ọlátúnbọ̀ ẹ̀bùndínà lórúkọ ìyá o. Ọlátúnbọ̀ ẹ̀bùndínà o. ẹ̀bùndínà. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o. ọmọ ìkànnà ọmọ ilé. àbúrò ló ti mú lọ o bóyá o ti lọ fi sowó ni ọmọ Nàìjíríà ẹ gbà mí ẹ ṣàánú mi ẹjọ́ Ìjẹ̀bú ni o ẹjọ́ nítorí Ọlọ́run o. kí ló kọ bàbá ọmọ yín yẹn. Ògúnbáyọ̀ Ọláyíwọlá ni o. Ògúnbáyọ̀ Ọláyíwọlá ń bò làwọn ń gbé tiwọn. Àkútè nìyẹn ń gbé. Àkútè Ògún ní fọ́tò wọn. mi ní fọ́tò ìyá ni mo ní àti tọmọ tó sọnù o. Ògún mi ní ti bàbá o. Ògún kílẹ̀ pé. Ògúnbáyọ̀ Ọláyíwọlá. Ògúnbáyọ̀ Ọláyíwọlá tí wọ́n gbá Àkútè ṣùgbọ́n ìyá ẹ̀gbọ́n rẹ̀ tó wà ní Ìjẹ̀bú. bẹ́ẹ̀ni. kí ló kọ ẹ̀gbọ́n rẹ̀ ń. Lásùnbọ̀. Lásùnbọ̀. Ọlásùnbọ̀. Ọlásùnbọ̀. wọn náà mọ̀. Ẹ̀bùndínà Ọlásùnbọ̀. tó wà lẹ́yìn fọ́tò wọn ni ẹ wo fọ́tò ẹ wo. ok Ọlásùnbọ̀ Ẹ̀bùndínà Ọlásùnbọ̀ Ẹ̀bùndínà ṣé fọ́tò wọn rèé. bẹ́ẹ̀ni sà. ok Túndé. fọ́tò ọmọ náà ni o ọmọ tí wọ́n tọ́ láwọn ò rí. orúkọ ọmọ náà wà lẹ́yìn o ọmọ tán sọnù nìyẹn o. Ògúnbáyọ̀ Daniel. sọmọ ni ọlọ́jọ́ ọmọ tiẹ̀ l'Àbújá o. ìyanu ṣé ìyanu. ìyá ni o. Ọlásùnbọ̀ Ẹ̀bùndínà níbo ni wọ́n ń gbé níjẹ̀bú. Ìjẹ̀bú gbọ́ ibo nílé wọn nílẹ̀ Ìjẹ̀bú. Òkè Ìfẹ́ Òkè Ìfẹ́ níjẹ̀bú gbó ó yá Ìjẹ̀bú máa bọ̀. ẹ gbà mí ọmọ Nàìjíríà o. sọ ẹ gbà mí lọ́wọ́ Ìjẹ̀bú o. Ìjẹ̀bú gbà wọn lọ́wọ́ Ìjẹ̀bú sọ ẹ gbà mí lọ́wọ́ Ìjẹ̀bú o. ẹ ṣe sùúrù àwọn tí wọ́n ń gbé Òkè Ìfẹ́ ní Ìjẹ̀bú gbó ó yá kí wọ́n bá wá. ẹ kálẹ̀ o ìdí àwọn ará Òkè Ìfẹ́ ìdí ọ̀nà General Hospital mọ́ ìtàlẹ́ Òkè Ìfẹ́ mọ́nà ẹ̀mùtẹ̀bù obìnrin yìí Ọlásùnbọ̀ Ẹ̀bùndínà ẹ máa wà lójú òpó Facebook kan àwọ̀ fèsì wọn kẹ́yìn bá ti rí ẹja mọ̀ níléeṣẹ́ rédíò Àgídìgbò dédé rẹ̀ ń gbé Òkè Ìfẹ́ dédé General Hospital ìtàlẹ́ Òkè Ìfẹ́ àtọ̀nà ẹ̀mùtẹ̀bù ẹjọ́ nítorí Ọlọ́run. ọmọ tó sọnù nìyẹn dáhùn ọmọ náà síta. ọmọ ìyá yín ló ti bá yín sọ̀rọ̀ ọ̀hún gbogbo ẹ̀yin tẹ́ wà ní Òkè Ìfẹ́ ní Ìjẹ̀bú gbó náà lẹ ti gbọ́ wọn Ọlásùnbọ̀ Ẹ̀bùndínà ọmọ kejì. ọmọ tí wọ́n sọnù gangan nìyẹn o. ọmọ yìí gangan iná làwọn ń wá fọ́tò rẹ̀ tí wọ́n tó ta rí nu o òun jẹ́ Ògúnbáyọ̀ Daniel ẹ lè ṣalábàápàdé ọmọ yìí wọ́n láwọn ti ń wá láti 2022 2021 ni wọ́n ti ń wá wọ́n náà sì mọ̀ pé wọ́n wá àbúrò rẹ̀ ó mà lágbára o ó lágbára o ọmọ yìí wọ́n ní wọ́n wá láti 2021 Ògúnbáyọ̀ Daniel
ṣùgbọ́n gbogbo èèyàn tẹ́ ẹ bá mọ Ọlásùnbọ̀ Ẹ̀búdínà gbogbo ọmọ Nàìjíríà fẹ́ rí yín l'Àgídìgbò Ọlásùnbọ̀ Ẹ̀búdínà tí wọ́n ń gbé ní Òkè Ìfẹ́ ní Ìjẹ̀bú-Igbó amari ti ń l'Àgídìgbò wọ́n ní wọ́n wà l'Àbújá lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ń ṣe ọlọ́jọ̀jọ́ ọmọ ẹ bá wa sí ààrẹ kó kàn wọ́n bẹ̀ ẹ bá wa sí ààrẹ kó kàn wọ́n l'Àbújá kó kàn wọ́n lókè Ìfẹ́ ní Ìjẹ̀bú-Igbó àti alámọ̀tẹ̀bù gbogbo yín pátá àti kéègbọ́ gbogbo yín pátá amari ti ń l'Àgídìgbò ẹ ṣeun ẹ dìde. ọmọ Nàìjíríà kalẹ̀ Ọlọ́run wọn mọ bá yín ṣe o àmín ọjà Àgídìgbò yóò ní tú o àmín o àmín o lọ́mọ lọ sókè ní lágbára Ọlọ́run lọ́la mọ́ṣáláà kwata. ìlà bìlà lè rà lè. orúkọ mi ni Sadiat Emiola Sadiat Emiola lórúkọ mi bàbá wa kú ní 1995 June 1st tó bá di next year wọ́n máa pé 30 years tí wọ́n kú bàbá wa dẹ̀ bí ọmọ 27. wow yes. ọmọ 27. ìyàwó 13. yeah. yes. so ìgbà tí dáàdi wa kú. ẹsùnmá àwọn nìkan ni wọ́n ní ìyàwó 13. wọ́n tètè kú ni. náà fi ní ìyàwó 13. bẹ́ẹ̀ ni sà. ẹ jù wọ́n kú. 73. wọ́n ní ìyàwó 13 wọ́n tún gbé 73. agbóhùn wọn dá sí tí wọ́n fi gbé 73. ọmọ ìyàwó 13. yes. ọmọ mélòó. 27. ọmọ 27. bẹ́ẹ̀ ni sà. ok. so adẹ̀wà ní bébì méjì ìyàwó kékeré ló bí fún wọn tí wọ́n fi kú ìyá ọmọ yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ bímọ ni wọ́n bẹ́ẹ̀ lé ọmọ ó tún sopó ń bẹ̀. so àánú rẹ̀ ṣe gbogbo wa ẹ̀gbọ́n mi bá ní kọ́mọ wọ̀rí àwọn ò tọ́jú ọmọ yẹn tọrọ lọ́n sọlá fún ẹ̀gbọ́n mi àkọ́bí wa lọ́kùnrin. ok. Rasak Díẹ̀kọ́lá Emiola kọ́lọ́wọ́n bá mi kó fi kún ìsinmi fún. àwọn ni wọ́n ń sọ ọmọ bàbá wọn. bẹ́ẹ̀ ni. tí ìyàwó tí wọ́n fẹ́ kàn yín bí. bẹ́ẹ̀ ọ̀ni ọ̀tọ́jú ọmọ yẹn. ọmọ yẹn wà ń bébì. tọ́ ń bẹ́ ń bébì bọ́mọ ṣe dàgbà díẹ̀ ìyá ọmọ yẹn. àwọn ni wọ́n tọ́jú ọmọ yẹn. wọ́n gba ọmọ yẹn sọ́dọ̀ torí pọ́lọ́ ń sọlá fún wọn. so a bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n wa wípé tó nǹkan tí bàbá wa ní kí wọ́n jẹ́ ká pín ilé ń bẹ ń bẹ àwọn kan míì náà tún bẹ ń bẹ ẹ̀gbọ́n wa yẹn ní láti sọ fún wa wípé ṣèbí bùkátà kan ni tiwa náà ni káwọn ọmọ tọ́jú rẹ̀ mọ̀mọ́ ẹ̀gbọ́n mi yẹn ó ní láti pe èmi àtàbúrò mi kan pé ká gbẹ́ ẹrù wa lọ́wọ́ ẹ̀gbọ́n wa àní wọ́n mọ̀ bá wa dá sí kí wọ́n fi wá sílẹ̀ so ìgbà tí ọmọ ìsídàgbà ọ kàwé àwọn méjèèjì kàwé nígbà tí a ṣe wedding fún last born wa pátápátá ìjọ tá a ṣe wedding yẹn la pé bọ̀dá wa yẹn pé tó n ti bẹ lọ́wọ́ wọn kí wọ́n jẹ́ ká pín àwọn nìkan kọ́ lọ́lọ́run ṣe ayé fún wọ́n ti tọ́jú àwọn ọmọ yìí àwọn yòókù náà ń jìyà ni so ìyá kálukú ní tọ́jú àwọn ọmọ rẹ̀ bọ̀dá wa bá ní kò sí wàhálà abatalé kan lókè ìtùnú wọ́n pín fún gbogbo wa nígbà òdi last year àràfà last year bọ̀dá mi bá sílẹ̀ búra wow wọ́n bá kú. níbo náà kú sí. wọ́n kú sí usage accident. wow nígbà tí wọ́n kú àṣe preparation bá a ṣe fẹ́ sìnkú toró ní sẹ̀nsẹ̀ ni wọ́n ìsẹ̀nsẹ̀ ni bàbá mi ṣe but bàbá tiwa gangan muslim ni alhaji. ṣùgbọ́n ọmọ bàbá yín kan òun mú sẹ̀nsẹ̀ òun náà làkọ́bí. ó làkọ́bí lọ́kùnrin. wow so a bá gbé wọn lọ sí fíléèjì wa àti wọn nu yàrá kan nínú ilé tí wọ́n kọ́ wọ́n bá pè wá wípé tó wọ́n máa ka wíìlì 40 days tí àsìkò yẹn ẹ̀gbọ́n mi lọ àràfọ ọdún tó lọ gbogbo wa sá ti pé ẹ̀gbọ́n mi náà ni. àwọn dàájà rí. ẹjọ́ jókòó láti mọ̀dí náà dé àràfà yín ni. ẹ bá ma yes ma mọ̀ wọn. ẹ mọ̀ wọn. mọ̀ wọn. yes. mọ̀ wọn. so èmi ti yín alájì nígbà wọn ka wíìlì àti wọn bá wa fẹ́ ru wa pamọ́ ni. mọ̀mọ́ bọ̀dá wa yẹn bímọ síbòmíì ṣùgbọ́n nìkan ni wọ́n kú lọ́dọ̀ bàbá mi nígbà wọn ka wíìlì wọn bá ní tò kí wọ́n tanú ilé ibi tá a ti ń ṣe mítìn yẹn tí wọ́n ń gbé ilé yẹn bẹ ní onírèké ní junction GRA ni lọ́ọ̀yà bá pẹ̀rẹ̀ sí ní ka wíìlì fún wa yẹn bá ní ilé tá a wá kí wọ́n tà kí wọ́n pín owó rẹ̀ sí méjì kí wọ́n kó dákan fún ọmọ ìyá àwọn fámìlì ìyá àwọn ṣùgbọ́n ọmọ bàbá àwọn ọ̀nìyàn ni ìdá kan nínú rẹ̀ ọmọ ta lé ní 60 million wọ́n yọ owó àwọn agency wọ́n pín 26.8 million ni wọ́n pín fún wa ẹ̀gbọ́n mi tó tẹ́mi wá sọ ilé tọ́jọ́kùnrin ó ní ọmọ bàbá wa náà ni òun lọ sọ ilé bòódá ìlọkùnrin ó ti kọ́kọ́ ń gbé sí mi létí pé tí wọ́n bá ti ta gbogbo kinní yẹn òun máa kọ́lé òun ti máa ra mọ́tò mo ní nínú àwa 27 bóun la ṣe fẹ́ ṣe ọ wá fi ẹ̀gbọ́n mi yẹn wá fi ọmọ last born wa torí pé ló gbé lọ́dọ̀ wọn account number rẹ̀ wọ́n ní wọ́n sanwó sí lọ́ba dìtẹ̀ papọ̀
lọmọ náà bá sọ wípé òun ò pín owó sí méjì ni ní abá kó 13.4 fún wa àwa 25 torí àwọn méjì ni ìyá ọmọ yẹn bí ó láwọn méjì làwọn máa mú 13.4 again mo ní ọ̀dà èmi sì ń pè léraléra gẹ́gẹ́ bí ọmọ tó rà àbíká ẹ̀mí jùlọ mo bá ní bó o lọ ṣe fẹ́ ṣe ọ̀dà ìwọ kàwé bá wa pín sí 25 ọba lòun ó pè mí padà bó ṣe blọọkù láì mi nìyẹn kò bá pè mí mọ́ mo bá ní ọ̀dà o àbáàsì bọ́rọ̀ ṣe ń lọ yìí o àwọn àbúrò mi kan ara ta wọ́n lọ́ọ́ bá pé owó àwọn kan ló fún àwọn ó fún àwọn kan ó ti lóun ní fún àwọn kan kò fún àwọn méjì kan ní ọmọ bàbá mi ní kọ́bọ̀ ọ wá fún àwọn kan ní 100,000 ó fún àwọn kan 200,000 níyìn àbáàsì yẹn o ọ sàpin rádaràda ni mo bá ní ọ̀dà náà àwa kọ́ ládèlé à ń lọ sí Àgídìgbò lọ́dọ̀ Aláàjì Oríyọmí. ẹdún ọmọ àwọn tó àwọn yẹn tó kó ọmọ yẹn dà ọmọ yẹn kọ. a ti pé a ti wá. ó ti sá lọ. ó ti sá lọ Aláàjì. ó ń dà. ìkànnì ọmọ tó bọ́ sí lọ́wọ́ ni Àmínà Ẹ̀míọlá ó ń gbé ní Adébáyọ̀ street Adó Èkìtì ó sì tún lẹ́gbọ̀n kan. ọmọ tó kówó sá lọ. ọmọ tó wó ń bẹ lọ́wọ́ rẹ̀ lẹ́rìí yìí o ọmọ Nàìjíríà. àbíkẹ́yìn bàbá yín. àbíkẹ́yìn bàbá wa ni kò mọ́ bá mi àfi tá a bá fi fọ́tò bàbá mi hàn lókù. ìyá rẹ̀ ńkọ́. ìyá rẹ̀ ẹ jẹ́rìí Aláàjì ẹ má jẹ́ ìgbà yìí lásìkò lọ́ba ní òun ò lè wọ mọ́tò wá tóun bá fẹ́ wá gbà wọ́n bá wa pè l'Àgídìgbò pé pléènì ni òun máa gbà wá. láti ibo. látàdó Èkìtì. ẹsẹ̀ ṣe DNA test àwọn ọmọ bàbá yín. àwọn tá a ṣe pọ̀ Aláàjì àwọn tá a ṣe díẹ̀ lé wọn ọ̀pọ̀ DNA test. because irú ọmọ tí ọmọ ẹbí máa pọ̀ ọmọ fẹ́ bíbí kú mi gbà mí o. bẹ́ẹ̀ni. irú ọmọ yìí lásìkò ìgbà tí bàbá bí gan 20 number 27 ni àbí. bẹ́ẹ̀ni sà. number 27 ni. bẹ́ẹ̀ni sà. nígbà tó yálẹ́ lòun nílé tóun ó sùn Ìbàdàn. àkò ní. pé ká gbé òtẹ́ẹ̀lì fóun ni. ẹ sì sọ pé bàbá yín. Aláàjì fíìmù ń bẹ tó pọ̀ o. again and again. Abasi Ẹ̀míọlá Abasi Karim Ọláyẹmí ó lè mí sọlé onípínwó rádaràda. ó ń dà. Abasi ẹ bá ń jù sí orí atẹ́gùn. Aláàjì ó níyàwó méjì àkọ́bí ìyàwó kejì rẹ̀ torí ilé ń bẹ́nu property tiwa tẹ́gbọ́n mi láwa lánilé àti gbogbo tí ń bẹ́nu rẹ̀ ọmọ ìbá tó lọ fíléèjì wa lọ́ba lọ palẹ̀ gbogbo bẹ́ẹ̀dì ibẹ̀ mọ́ gbogbo opposite chair. ṣé bọ̀dá Abasi ni. bọ̀dá Abasi wa rèé o. níbo làwọn wà. ilé bá mi ní gbé yàrá ìyá rẹ̀ inú yàrá yẹ ọkọ kọ́kọ́ jáde lọ àdúgbò ó tilẹ̀kùn yàrá yẹ kò sẹ́ni tí ń bá wa gbénu ilé wa owó ilé yàrá kálukú ilé yàrá ìyá wọn. yàrá ìyá wọn tí wọ́n bí sí ìyá wọn sì ti bímọ kan bì kan níjọ́ tí ń lu àwọn àbúrò mi àkọ́bí ìyá wọn ọkọ̀ já lọ nínú ilé wa ni. ṣé inú ilé yẹn àwọn níyàwó báyìí. ìyàwó méjì ni o. ṣé ibi tí wọ́n ti bá. ìyá wọn sùn tí wọ́n fi bí wọn. síbẹ̀ ni àwọn náà ibẹ̀ náà làwọn náà gbé dìsìn. làwọn náà ti ń bá. Aláàjì nǹkan yóò ní bàjẹ́ ṣé wá rí àkọ́bí ìyàwó kékeré bó ṣe lọ fíléèjì nu tó sì lọ palẹ̀ gbogbo ẹrù nù ilé yẹn mọ́ pátá. ìyàwó kékeré ti bọ̀dá Abasi. ìyàwó kékeré ti bọ̀dá Abasi tó dé lórúkọ rẹ̀ ọmọ mẹ́rin ìní bọ̀dá mi tó kù yìí sì bá tọ́jú nínú ọmọ ìyàwó rẹ̀ ó bímọ 5 mẹ́rin nínú owó bàbá mi náà wọ́n ti tọ́jú ọmọ 4. so bọ̀dá Abasi wọ́n ṣàtẹ̀ ti change bẹ́ẹ̀dì yàrá kò lè jẹ́ bẹ́ẹ̀dì. iná lọ wà bẹ́ẹ̀ kọ́ńtì tí bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ Aláàjì fún mọ̀mọ́ wọn iná náà sì lò fún àwọn ìyàwó wọn méjèèjì. ẹ̀bùrú lè yan o. sẹ́mi ọmọ ọkọ ni mí o. ẹ̀gẹ́tì ẹ̀ gan o. ìdákọ̀ bá mi tán ni gbogbo òlù ní ọ̀fẹ́ mọ̀. mo fẹ́ sọ mo sá tí mo fẹ́ sọ ẹ̀gẹ́tì mi. mo gẹ́tì yín ọmọ yín ni mí. ara olólùfẹ́ yín ni mí. ẹ̀gẹ́tì yín. olólùfẹ́ yín gidi ni mí. iṣẹ́ kí ni bàbá ń ṣe. ẹ ṣe o palm produce. ok ọmọ Ayọ̀wá ni wọ́n. àgbẹ̀ oníkòkò ni wọ́n. àgbẹ̀ oníkòkò ni wọ́n ó dẹ̀ lówó lọ́wọ́ ọ̀rẹ́ ọ̀fẹ́ rọ̀ wà ní bàbá mi gbogbo Ọ̀fà ńlọmọ wọn wọ́n bá wa pàbá sí wípé fíìmù tó ẹ fẹ́ yà yìí ẹ lè rí the end rẹ o ẹ lọ kó ẹrù tẹ ẹ kó ẹ̀yin nìkan kọ́ lẹ ní pé ká mọ̀ rí ọlọ́rẹ̀ kó ẹrù àwọn fámìlì yín yòókù bẹ́ẹ̀ ọ yarí o baálẹ̀ tó jẹ́ close friend bọ̀dá mi tọmọ kékeré. Abasi àti kíló Amina. Amina àti Simia. Amina Simia Abasi àti tó di ọmọ rẹ̀. Simia tún lélẹ̀. Simia nìyí apẹtẹ lòún gbé ọmọ ìyá kan náà lòún àtàmínà. Amina. àwọn méjì wọn wá pín 13.4 million. eléyìí ti ẹ̀ jọ yín. sẹ́lẹ̀ yìí Samina Simia bíi bá mi ni ọjọ́ yín agbogbo ega lè wa. ẹ máa kú. bá mi náà alihamudulilayi ọmọ ọkọ ni wa. ẹ wo mi ọmọbìnrin yìí ó ju ìyàwó Abasi kejì lọ 100,000 ló fún. the same size. 100,000 ló fún àwọn méjì kan bẹ kò fọ́n kọ́bọ̀. èló lẹ́yìn gbà. 1 million mọ̀ gbà Abasi mú 3 million bó ti sọ ṣùgbọ́n fẹ́ padà lọ bá àwọn ọmọ yìí
tí wọ́n jọ ṣe owó yẹn ọmọ tó gbowó yìí lọ ọmọ ẹ̀ méjì ń gbénu ilé rẹ̀ lákùrẹ́. ẹ pé bọ̀dá àbáàsì ni. wọ́n gbàwé lọ alájì ọmọ ló ń dákùrẹ́ ohun ọmọnú ilé tó wọ́n wọ̀ ó ló ń di Adó Èkìtì ohun ọmọnú ilé tó wọ́n wọ̀ mo ní máa bẹ̀rẹ̀ láti nọ́mbà 1 ilé kọ̀ọ̀kan ọmọ bí o kọ́ ọmọ rẹ sí tí wọ́n bá ní nǹkan ọmọ rẹ ọmọ bẹ́ẹ̀ lọ́ba ní ohun ọmọ mo ní ìyàwó rẹ tó kọ́ ọmọ lọ pé bo ló kọ́ ọmọ rẹ sí ó ní ìyàwó òun níṣẹ́ ó ní ìyàwó òun ṣiṣẹ́ kò sí sẹkítẹ́rìàtì o àbáṣì ní láti mọ sọ fún wa pé tá a bá kúrò lọ́dún Oríyọmí ká mọ̀ gbàbújá lọ. rárá bọ̀dá àbáṣì ti ń wo fọ́tò ara wọn báyìí iṣẹ́ kí ni wọ́n ń ṣe. ọ ń tẹ̀wé ni wọ́n lọ wọrí fún 36 years wọ́n mú nǹkan kan bọ̀ wálé. ṣé iná jẹ́ wọ́n padà sí yàrá mọ́mí wọn. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni inú yàrá yẹ ló bímọ méje sí. ìyá nìyí yàrá tí wọ́n bí wọn sí. inú yàrá tí wọ́n bí wọn sí. làwọn náà bí méje sí. iná bímọ méje sí. tọ́lá orúkọ mi ní ń dá káàkiri. táwọn ni. náà ní onímọ̀sánlé lọ́mọ bàbá. àbáàsì o. àbáàsì o ọláyẹmí o àbáàsì o alájì gbogbo wa là ń jẹ́ mi ọlá Kàrímù nìkan lòún ń jẹ́. why. ọmú kan ní okọ̀ bá mi ni. wọn ò lo ìsókù. wọn àbá wa ló ti wá papọ̀ o. Mr. Abbas Karim ọmọ Nàìjíríà fẹ́ wọ́n fẹ́ gbọ́ lẹ́nu yín pé irọ́ ni wọ́n pa mọ́ yín símíà bẹ́ẹ̀ni wọ́n lápẹtẹ ń wọ́ wà. ó ti mo tún gbọ́ lálẹ́ ẹ̀gbọ́n ní ẹ ti tún sápò lápẹtẹ ó tún ti ń gbé ní Jẹ́ríkò. símíà lọ́dọ̀ ọmọ Abbas lọ sálọ. apẹtẹ Jẹ́ríkò either of the two ọmọ Nàìjíríà fẹ́ rí yín bọ́dá Abbas ọmọ Nàìjíríà fẹ́ rí yín o jẹ́ wọ́n ti pé ó lè má jẹ́ gbogbo ohun tí wọ́n sọ lórí bẹ́ẹ̀ wọ́n ní wèlé ń tẹ̀ níbo ni ilé bàbá yín tẹ́ ń padà gbé níbo lọ́wọ́. ok ilé bàbá mi N2/101C Old Tribune Old Adé Ọ̀yọ́ road ìyànà Sápátì N2/101C Old Adé Ọ̀yọ́ road ẹ padà ọ̀dọ̀ wọn. beside Old Tribune. ẹ máa tún àdírẹ́sì ń sọ ma. N2/101C. bẹ́ẹ̀ ti sọ́lẹ̀ kan lẹ sọ. Alhaji mo jọ yín mo jọ yín. oya N2/101C. Láwòrè street. Old Adé Ọ̀yọ́ beside Old Tribune ìyànà Sápátì yes ìyànà Sápátì ìyànà Sápátì ní ti Yorùbá. Yẹmẹtún bí ni. Yẹmẹtún ni. Yẹmẹtún lọ́dọ̀ wa. lọ́dọ̀ wa ní yànà Agbadagudu. bẹ́ẹ̀ ni. tọ́ símíà ni o bọ̀dá Àbáàsì ni o àti Àmínà àti Túndé Túndé Kàrímù kọ́kọ́ kẹ́rù wa. Abbas Karim Àmínà Ẹ̀míọlá símíà Ẹ̀míọlá ọmọ Nàìjíríà fẹ́ rí yín ẹ tó bá sì dá wọn mọ̀ bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n o a fẹ́ rí wọn àwọn gbàgbé aṣọ nulẹ̀ wọ́n wọ̀ lẹ́ta. níbo ló ń lọ. kò tí ẹni tẹ́ bá bí kò tí ẹ dá sí mi gẹ́gẹ́. tẹ́sí sílẹ̀ fẹ́ ni. sísí kò tí ì bímọ. nígbà tẹ́ fi fẹ́. bẹ́ẹ̀ ni kò tí ì bímọ tí mo fi fẹ́ so tèmi fi torí mi rí. ọ̀dọ́ ni nígbà náà. èmi ò sọ̀dọ̀. no òun jẹ́ ọ̀dọ́ bẹ́ẹ̀ ni èmi wá àwọn àǹtí mi ló mọ̀ through àwọn pásítọ̀ ní CAC ni wọ́n fi bá mi wá so kì í ṣe èmi gángan ni mo rí mi ìmọ̀ wẹ́ mi ìmọ̀ kankan a kàn pàdé ni. ó wá kó ọmọ lọ. ó kó ọmọ láti Sunday mi ò rí kò sí pé ó sì kó gbogbo èrú náà dání. ṣé ẹ wá lọ sọ́dọ̀ àwọn ẹbí ẹ ni. ìyá ẹ̀ ti kú bàbá ẹ̀ náà ìyá ẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ kú bàbá ẹ̀ náà ti kú bàbá ẹ̀ ti kú láti bí ọdún mélòó kan. ó mà lágbára o kò wá síbi tẹ family house wọn kọ́. ó ń ṣàtòrí àwọn ìwà tó wù ní torí pé ó ti jí àwọn ẹrù mi document àti ilé àti certificate àwọn ọmọ àti owó mi àti gbogbo ẹ̀ ló gbé lódìdí ọjọ́ kan so mo dẹ̀ bẹ́ẹ̀ kó fún mi ní àwọn kìíní ó kọ̀ gbogbo àtà máa rí àwọn fíàmọ́ nìkan dédé ń pè mí ni torí fóònù mi wà lára àwọn èrò tó pé owó tí mo jẹ kí n wá san wọn wá bẹ̀ wọ́n pé kí wọ́n jọ kí wọ́n bá mi wádìí ibi tí owó yẹn wọ̀ àwọn fíàmọ́ ni ló wá sọ fún mi pé àkáǹtì ẹ̀ ni wọ́n gbé owó yẹn wọ̀ ńgbà tí wọ́n gbé jáde nílé. èló. owó yẹn wọ́n fi yá 17,500 nígbà náà so ibi tí mo ti mọ̀ pé mo wá sọ fún pé oníwọ̀ kọ́ ló gbé owó èrú mi báwo ni owó ìṣe jẹ́ ẹlẹ́ẹ̀kejì NIN ni ọmọ ọkùnrin mi nígbà tí a fẹ́ lò àti tí a rí mọ́ ọmọ yẹn wá nílò NIN yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta NIN yẹn náà tún jáde lára àwọn èrú yẹn náà dẹ̀ ni àwọn ìwé kan náà tún jáde nígbà tí mo gbé lọ sí civil defence ní welfare wọn pẹ̀lú ọ̀rọ̀ dọ́kúmẹ́ǹtì yìí náà so àtìgbà yẹn ló ti ń sá káàkiri torí mátà yẹn ti wà ní state CID mo ti gbé lọ sí state. wọn ò dẹ̀ rí gbà náà wọn ò tún rí náà. ìgbà náà wọn ń sá káàkiri. fọ́tò rẹ̀ ńkọ́. fọ́tò rẹ̀ wà lọ́wọ́ àǹtí. ẹ fi fọ́tò rẹ̀ sí i.
ń sá káàkiri. táwọn ni. bẹ́ẹ̀ ni a drop àwọn ọmọ sílẹ̀. ìyá ni wọn. ọmọdé yìí tí ó kàn gbogbo. ẹ̀yin náà lè lò wọ́n bẹ́ẹ̀. èmi kọ́ ìgbésí ayé rẹ̀ ọmọ tí mi àti òjò ríra. ó dá alájì gan mọ́ lórí mátà yìí níjọ́ tí ó lé tí mo sá débi lóru tí ó lọ pé àwọn tọ́ọ̀gì pé èmi lọ́lọ́pàá ló ń lọ pé ní nǹkan bíi 12 òru ni wọ́n wá bá mi nínú ilé tí mo sá débi tí mo parí alájì tí wọ́n ń jáde alájì ní pé kí n dúró wọ́n jọ́ kejì mi ò ráyè rí wọn jọ́ kẹta wọ́n ní kí n sùn inú bí gan mo sùn ní ìjọ náà ìjọ́ kejì. kí ló kọ wọn. oúnjẹ Àyànsáyọ̀ Lydia lórúkọ tiẹ̀ gangan. Àyànsáyọ̀ Lydia bẹ́ẹ̀ni. Àyànsáyọ̀ Lydia iṣẹ́ kí wọ́n ṣe. ó ń ṣiṣẹ́ ní nursery and primary school ní magtet ní. tí wọ́n ti ń ṣe ń bẹ̀ ni àbí wọ́n ṣe mọ́ wọ́n ti kúrò ń bẹ̀. nígbà tó ti sá lọ láti sẹ́ni. sílẹ̀. ẹkúlé o ìyá níbẹ̀ ni a kì í yín o pásítọ̀ ni a kì í yín o kí ni ẹ̀kọ́ kan rẹ̀ ní kẹ́kọ̀ọ́ yóò ti rẹra. ẹ ti lọ sùn. ẹkúlé o ẹkúlé o àwọn ìyá níbẹ̀ ni a kì í yín àti pásítọ̀ ká pàdé láàárọ̀ la lórí ètò àwa ara wa ẹ ṣeun. àpótá lọ wà ní sọ̀rọ̀ jà lọ. a ti rí lórí ẹ ti ìbáṣọ bó ti wà ní ìbálòpọ̀ báyìí. ó lè wo àkókò pílẹ̀nì rí. ọwọ́ pẹ̀lú aircraft aláwa nínú airline inú ẹ̀dùn ni inú ẹ̀dùn. wẹ̀rín lẹ́nu wọn wẹ̀rín lẹ́nu wọn. Oriyomi òkìkí ọmọ Hamza olówó mi dé ẹni kọ́ lọ rèé sinmi ẹ lọ rèé sùn nílé dàárọ̀ ọ̀la aláwọn náà pọ̀ pásítọ̀ àti ìyá níwẹ̀ gbogbo látòrí Oriyomi àwọn tiẹ̀ ti ọ̀sẹ̀ pásítọ̀ jùmọ̀ sọ́ọ́rì wò rí mi ẹlẹ́dàá rẹ̀ rí mi. gbogbo òṣìṣẹ́ nìkànnì Agidigbo 8.7 FM gbogbo àwọn síwẹ̀sì àwọn IT senior staff junior staff gbogbo àwọn olólùfẹ́ wọn kí yín o à ń kí yín pé safe journey láyọ̀ la pàdé láyọ̀ la pàdé ikú kan níyàwó láyọ̀ la pàdé láyọ̀ la pàdé. kíkú kò wà ní yàrá láyọ̀ lágbàdé ẹ má bòyìn jẹ́ títí bí ìwọ lọ. yes baba bá ń gbé picture yẹn sí bá ń gbé sí yes Lydia kí lẹ pé. Lydia Àyànsáyọ̀ Lydia Bámidélé sọmọ onílù ni ó ni. ní ilé wọn. ilé onílù nígbà mo ti rí àyàn. bàbá rẹ̀. ok àjọ wọnú ara wa ni. yes wọ́n ti wá gbé ọmọ sá lọ. ó kó ọmọ sá lọ. wọ́n kó ọmọ sá lọ. gbogbo dọ́kúmẹ́ǹtì mi náà àti tilé àti gbogbo ẹ̀ náà wà lọ́wọ́ àti fóònù ó tún ti fún fóònù mi yáwó. ìyẹn ló ń lé káàkiri tẹ́lẹ̀ ó tó wá ṣẹ̀ṣẹ̀ wá kó ọmọ sá lọ láì dágbére fún mi ó sì pa fún. mọ́mí Lydia Àyànsáyọ̀ Bámidélé wọ́n máa ní ìyá Adéjì. ìyá Adéjì sẹ́yìn náà lọ bí Dèjì fún. bẹ́ẹ̀ ni mi ló bímọ fún. gbogbo àwọn ọmọ tán bí láyé wọn ẹ̀yin náà bí wọn fún. ọmọ mẹ́rẹ̀ẹ̀rin. ẹ̀yin náà lè lò wọ́n báyìí nù. ibi ìwà rẹ̀ ló lò bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ní tí ẹ̀ bá rí ni ń lò ó rìn kiri. ẹ ti rí wọn tipẹ́ ni. ọmọ tó máa ń fi tọ́ọ̀gì lé mi káàkiri. last born yẹn ọmọ ọdún mélòó ni. ìyẹn ló tiẹ̀ ń ká mi lára ju ọmọ ọdún bíi ó ṣẹ̀ṣẹ̀ lé 10 ni kò sí price tí wọ́n ń tago ló tago tí ọmọ yẹn ò mọ̀ ọmọ yẹn ti ń wùwà burúkú èyí ọkùnrin náà ẹ̀rù bà mí nígbà tí wọ́n mú bọ́ ìkan wá bẹ́ẹ̀ nígbà tí mo jókòó pé ó fi fóònù gba fake alert. ó ń ṣe fake alert. ẹ̀rù ọkùnrin náà ti ń wùwàkiwà. ṣé ó fẹ́ rán àwọn ọmọ mi níbi tí kò yẹ ni ìyẹn ló ń lé mi ní eré pé kó má ba iye ọmọ jẹ́ káwọn ọmọ kó tó pẹ́ jù mo fi wá palórúkọ rẹ̀ kó bá mi kó àwọn ọmọ mi. gbogbo ẹ̀yẹn bíi Àyànsáyọ̀ Lydia Bámidélé ẹ̀yin tẹ́ ẹ bá mọ ìyá yìí lọ́dọ̀ bàbá ọmọ ni wọ́n ṣùgbọ́n lọ́dọ̀ ọrú wa ìyá ni wọ́n ẹ̀yin tẹ́ ẹ bá dá ìyá yìí mọ̀ Àyànsáyọ̀ Lydia Bámidélé gbogbo ọmọ Nàìjíríà fẹ́ rí wọn ẹ̀yin náà gbogbo tí bàbá sọ lórí wọn ẹgbẹ́ tí bàbá sọ ń pa wọn ẹ sì pa ọmọ mẹ́ta ẹ kó wọn ọ̀rọ̀
àwọn bí wọ́n kọ́ tẹ́tẹ́ ká ọmọ mẹ́ta lọ ẹ sì gbọ́ gbogbo àwọn tí bàbá sọ nípa yín ẹ yanjú o Àyànsáyọ̀ Lydia Bámidélé kíbi tẹ́ ẹ bá wà ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wọ́n ẹ bá wa pè wọ́n pé kí wọ́n yọjú s'Àgídìgbò ní ọjọ́ Tuesday gbogbo ọmọ Nàìjíríà fẹ́ rí wọn ẹ yọjú sí ẹ ti gbọ́ bàbá ṣé ẹ kì í jà ṣé ẹ nà wọ́n rí. mi nà. oúnjẹ bẹ́ẹ̀ ni pé sàlẹ̀ ojú wọn yìí bíi kí. èmi ò nà bọ̀ gbólóhùn bóyá bíi pé torí àwọn ọmọ náà ló máa ń di wàhálà láàrin wa torí ní nǹkan bíi. àwọn náà yín rí. ní 2 years. sí wọ́n náà yín rí ẹ jà. àwọn tó ọmọ náà ló di wàhálà bí ọdún méjì ní ìsìn mo wá polówó ọmọ mi lórí tẹ́lẹ̀bì náà tá a gbé báyìí náà. kí ló ṣe. pé ó mú lọ sí Makurdi Minna láti lọ ṣiṣẹ́ ní bíà palọ̀ ọmọ tí ó ẹsẹ̀ lé ní 16 years nígbà náà ní nǹkan bí ọdún ó ti going to 2 years náà mo wá polówó ìgbà náà ló tó mọ ọmọ yẹn jáde ó wá tún wá ní àyà débi pé a tún jọ lọ police station lọ report ni. àwọn nìkan lẹ ti fẹ́. nìkan ló wà ń lé mi mo ti bímọ kan kí o tó fẹ́ ọmọ yẹn náà ló ń di wàhálà ó ní ọmọ tó yẹ kó ti kú. kí ni àpapọ̀ mọ́ ọmọ yẹn gan ó gbà tọdún 15 lọ́wọ́ rẹ̀ nígbà tó ọmọ yẹn wá tún láǹfààní àti wọ US báyìí bí orí ẹ ti ṣe ń dàrú. ọmọ yẹn ti lọ US. ẹ bá wà lọ sí US. ó máa wá mú yín. sọmọ mi. àwọn ọmọ yìí náà mo mójútó èmi gan ìbá ti lọ. ẹ má jẹ́ ọmọ ọmọ tí o lè kí n tó dé ni. bàbá ọmọ má pa mí tó bá yá ọmọ mi má pa ara rẹ o. ṣé láti ọmọ àkọ́bí tẹ́lẹ̀ wà 16 years wọ́n mú lọ sí Minna ọmọ ọdún mélòó ní báyìí. ó ti wọ 18 báyìí. ó ti wọ 18 báyìí. ó ti wá da nísìn. ó ti ṣe dáadáa báyìí. ọmọ yẹn ti ṣe dáadáa báyìí. níbo ló ń wá wà. ó wà ní Ìbàdàn City Poly báyìí. òun ò tẹ̀lé ìyá wọn lọ. ó tẹ̀lé. mẹ́ta péré ni ìyá wọn kọ àbí méjì. mẹ́ta ló kọ lọ. àjẹkọ ọmọ mẹ́rin ló bí fún yín. bẹ́ẹ̀ ni. ṣé èyí tó wà l'Amẹ́ríkà yẹn ó ti fẹ́ mú yín tẹ́lẹ̀ àrí. abẹ́ẹ̀ tí ì bá sọ. àti àṣeyàwó tán lọkọ ẹ ní pé ẹni bá ṣe tán ọkọ ẹ sì kò yẹ òkú bàbẹ. ẹ̀yin ò wá ṣe tán ti yín. wọ́n á ní pé àwọn ọmọ mi sì kì í. àbẹ́ ẹ̀rọ lọ́hùn. ẹ̀yin ò ṣe tán. ibi tí mo ti ṣe ra mi ni o ti wà burúkú gbà náà ẹ̀yin ẹ̀ báyìí ló wá bẹ̀rẹ̀ wà burúkú. ó ti ń bá mi wá ẹ̀wọ̀n bí ìgbà tó ń bá mi wá ẹ̀wọ̀n ni. a lọ parọ́ fáwọn tí wọ́n wá kó àwọn èèyàn tí ń jí ẹran ládùúgbò wa nínú ilé wa wọ́n wá kó wọn láti mọ́nà tán àná dẹ̀ mú wọn ní kinní ni ó dẹ̀ lọ sọ fáwọn yẹn pé èmi ni mo wá ni mo pe ọlọ́pàá fún wọn àdá tí àbọ̀ ẹ̀gbọ́n ìyàwó yẹn yọ díẹ̀ ló kù ìbá gé mi lórí sí méjì ni àwọn ọlọ́pàá mọ́nà tá ń wá dìsìn. tọ́ta yóò bá ti kú. ni mo ń sọ̀rọ̀ nǹkan tí wọ́n ti pẹ̀lú bẹ́ẹ̀ ni ọ̀tá yóò bá ti kú ìjọsìn kan lọ bẹ́ẹ̀ ni kì í ṣe nǹkan kékeré ló ń ṣe fún mi. ẹ tẹ wá rí bẹ́ẹ̀ yẹn tí obìnrin lọmọ tí yín tó wà lọ́rùn yẹn. obìnrin ni. ṣebí nọ́mbà rẹ̀ ò tí ì sọnù. a ti sọ̀rọ̀ ní. Ọlọ́run ní jẹ́ ó sọnù. àmì Jésù. ẹ máa bá a sọ̀rọ̀ ọ̀nà máa ṣí ọ̀nà máa là tó bá ti ṣí bàbá ẹ máa fi tó bá ti wá ṣí tẹ́yìn bá ti dọ̀hún tẹ́ bá ti ń ṣe àwọn ọmọ náà ẹ bá wọn sọ̀rọ̀ àwọn tó bá èyí tó bá ti tán náà àwọn náà wà bá yín lọ́hùn ṣùgbọ́n tẹ́ ẹ bá wò pé ẹ jókòó pẹ̀lú ilé tí ń ṣe bẹ́ẹ̀ tí ń ṣe yìí. mi tiẹ̀ ní fọkànbalẹ̀ ní ìlú wọlé musa káàkiri. Ọlọ́run jẹ́ kú lẹ́lẹ́ o. àmín àmín. ṣùgbọ́n sá Àyànsáyọ̀ Lydia Bámidélé à ń retí yín l'Àgídìgbò ṣe ti gbọ́ ẹ ṣeun bàbá ẹ dìde. ẹ tún káàbọ̀ padà yẹn wa ọ̀lẹ́gbọ́ yìí o abẹ́rẹ́ pé ó sọ sí ni lẹ́nu ó tún buyọ̀ sí èyí sọ kò ṣeé gbé mì iyọ̀ ńkọ́ kò ṣeé tú dànù o ẹ̀yin èèyàn ẹ bá ń kọ́mẹ̀ntì kẹ́ máa láì kẹ́sì máa pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ tí ìfàyàlóyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tátọ̀ rẹ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.